Hi. Hello. Akini Mobiri. How will she just tell me your real jewelry? I don't think that is any of your business. Just go in there and tell him Helen Otimaye. I am Mrs. Nelson, Akin's wife. Madam, what is any problem? Please, do I look like I'm here for some kind of interrogation? This lady is all shades of beauty. Amazing. Awesome. Akin, Missy Leo. Akin, man, she baby. I know me man, she baby. Oh, film baby, I mixed cream ko le tone of tea. And then I try láti máa súnmọ́ wọn often nisin. Nǹkan sì ní kí máa ní fun pẹ̀lú ẹ̀. Ó ń bá lórí doctor. I want to fẹ́ parí o. Dami àwọn dà. Àwọn lórí burúkú yẹn, Dami. The stress I go through doesn't even bother you. How is this whole situation my fault? What's going on? Arákùnrin rọra ṣe, ó rọra ṣe, mo ní kó rọra ṣe. Àwọn ti dé. Anyway, tó bá ti dé, sọ pé kó mú file finance with your bank office. All right, ma. How are you? Fine, sir. Shall I pay you today? Àwọn ti dé. Pay you today. Wọ́n ti dé, sir. Oh, fine. MD ti dé rẹ́yìn. Wọ́n ní kẹ́ mú finance media wá sí ọ́fíìsì àwọn. And ọ̀gá ti dé o. Wọ́n ní ọ̀gá ti dé ṣé mo fẹ́ fóònù. Anyway, mo ti gbọ́. Àbúrò mi kan máa wá mi wá. Orúkọ ẹ̀ Genesis tó bá ti dé jẹ́ kó jókòó. Oh, okay ma. Yóò ní ọ̀gá ti dé.
Kí item mi wá before this presentation. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ṣe máa ń ṣe báyìí fún mi? Tó bá ti dé ọ́fíìsì wá dẹ̀ máa lejú mọ́ mi. Ẹ kankan show me some love. Me and you were together now, so why you do man jẹ́ kí n máa feel like a stranger? Question tí mo béèrè lọ́wọ́ ẹ fún mi lánsà ẹ̀. Kí ni question tó béèrè lẹ́ẹ̀kan ẹ̀? I will not repeat myself. Debbie ló instruct me pé kí n ṣe, so instructions ẹ ni mo follow. Come here. Sọ fún Debbie pé kó rí mi. Okay. Debbie, Tony here. How are you? I'm alright. Are you busy? Really? Ṣé wọn kọ́ ṣá? Ó dà kébí ń pa mí ṣá. Oh, can you show me? It was one office in Milan. I was just thinking about it. Boy, that's my way. Really? Yeah. Àjẹpàjọ ronú bá kan lọ ni. Nǹkan tí mi mọ̀ gangan nìyẹn mo ti ń rò látẹ̀kàn bọ̀ mi ò ríro. Yeah, wa jamala. No, go to jamala. Gbégìrì. Ó dà bó orí sọ. Orí sọ. Àti wedu àtẹ̀jà kíkà. You're on the track. You know what I'll do now, yeah? I'll call my driver now. Tolulope Oke. And that will be fine. On the other hand, we're having a presentation tomorrow. Sure, Babisha. Abba, mi lè gbàgbé orúkọ bẹ́ẹ̀ náà. So, that's very important too. One more thing. Mo rò pé bóyá alẹ́ yìí, ní usual place wa. Wá tí ẹ lè fún mi ní massage ẹ, ó ṣàwọn ọmọdé mọ́ sọ. Ṣẹlẹ̀ tó ní ẹ̀dá gbòòrò máyẹ̀ kan mọ́ bàbá kí ló ń wọ́n mẹ́rin sí. O ní kí n mọ ilẹ̀ tí bọ̀ ni. Ò nọ́mà náà. Ò jẹ́rìí mo trust yín náà. Ìyá gbọ́dọ̀ dá wà náà. Uncle mi ni Uncle Alex. Ẹ rẹ sà. Báwo ni tí mo sọ fún yín? Fine sir. Mo dáadáa ni àbí. Mọ̀ kí mi ní jẹ̀ṣà náà. Ẹ̀yin ni mo fi jọ. Rebecca. Yes, sir. Akitoni now. 1 minute. Hi. Hello. Good afternoon. Good afternoon. Ẹ ká sọ ṣé wà okay? Mo wà pa yín gan. Wà okay. Ṣé ẹ ń tọ́jú ọkọ mi? Ọlọ́run tó ní gbogbo wa. Mo
What's your enter? Yes. Excuse me 1 minute. All right. Yeah. Uncle Alexo. Kò lè rẹ̀. Baba, auntie. Sorry, Shelley, excuse me, mo fẹ́ lọ sí toilet. Okay. Ṣé àwọn òwe ló ń fẹ́ lọ tẹ́lẹ̀ ṣé ó ti mọ ọbẹ̀ tẹ́lẹ̀ bóyá sí? Ààrẹ ò lè balẹ̀ lórí mo ti nà ọ́ rí. Mo ṣàrí pé ààrẹ ò balẹ̀ lọ́wọ́ yìí ń ṣe ẹ ti nà. Àná pa ọmọ ẹ̀ tún ṣàròdọ̀. Bàbá ọdún. Ó láìkí wọn àlọ́wọ́ òkè. Ẹni gẹ́gẹ́ gogogogo bó ṣe rí nìyẹn. Èèyàn onídẹ̀wò ní kò máa wo bẹ́ẹ̀ ó mọ iye àwọn tó wà bẹ́ẹ̀. Ọkọ eléyìí ó pọ̀ o. Sáìsì oríṣiríṣi la máa lò. Ẹ̀mí wo bí mi náà ṣe fẹ́ kí n kú jọ yín tán ẹ mọ̀. Ọ̀làjẹ́ bá a ṣe máa ń ṣe lọ́mọ rí yẹn lọ. Bàbá gbẹ̀lẹ̀ lílu kéjì lè bẹ́ẹ̀ lọ́wọ́ kan. Ṣé bí ṣe wọ̀ ẹ́. Ló ń ṣe ẹ ṣé ó possible kí n sọ fún mi ní ìṣọmọ ìkéré náà oṣù wà ń tàn. Àbí? Orí ọkọ̀ tó dàgbò ohun ẹ̀mí. Ìwọ ohun tó wà ní kí ló máa ń ṣe máa ẹ̀ má bọ̀. You're right. Honestly. But, Shemope, you're a researcher. And from the painstaking research, Timoshe, mo realize wípé our youth don't patronize brand yẹn. Honestly. In that case, jẹ́ kí èmi rí now, so màá lè plan media outreach lórí ẹ̀ àbí kí lẹ fi. Jumping guns are you? After tí research bá parí iṣẹ́ tiẹ̀, èmi ló kàn náà. Abi, I'm the one into branding. Of course. Yeah. So nǹkan tí màá ṣe ń sìn ni pé I will do a fantastic design that I attract the youth as I said. Then I will funkify it, make it handy. Jẹ́ kí colour yẹn loud díẹ̀ ọmọ. Nǹkan táwọn ọmọdé máa fẹ́. Wow, that's good. Ọmọ ẹ̀yin ọ̀rẹ́ mi orí yín ti pé jù o. Kí ló ń sọ? Àwa tó jẹ́ pé ojú kan ní brain wa wáyà dì sí ìwọ ní ti ẹ́sítátà. What's that supposed to mean? Tèmi ńkọ́? Ṣé o gbọ́? Ìwọ tó yẹ kó obìnrin tí ó ti bà tiẹ̀ jẹ́. So for that guy you sọ ni àbí. Hi guys. Oh, my lord. How are you? I'm good. Very well. How are you? I'm good. I have a surprise for you. Really? I'll be waiting on you. I'm coming, guys. Ẹ kú ìjókòó. Yeah, I can't fall. Bọ̀bọ̀, ibi la ti sọ̀rọ̀. Ṣé o ń bọ̀? Àti kò falẹ̀ Ifá ti ń ṣe. Hey guys, mi ò léyìn. Ẹ kí mi sáré lọ, but in case ẹ bá gbọ́ ariwo, ẹ má yẹ kó bá yín lẹ́rù ẹ̀ṣọ́ àmọ́ ọkùnrin ló ń kí. Ilé wa. Ẹ mà pé mi ní ó ti yé yín náà. Ìwọ máa wọ. Ìgbà wo ni match Arsenal àti Liverpool? Mo rò pé ọlọ́ ìfọ̀ lẹ́gbọ̀n. Ṣé ká kó wọn bí ká máa ká tó máa dára? Yeah, wọ́n wé. On Monday, we'll be having a meeting with the Minister for Agriculture. Okay? And on Tuesday, Mr. Tony from IT Communications will be here for a presentation. Mr. Tony from... Oh, okay, I remember. And Wednesday, we'll be meeting with the widows from the Giving is Fun initiative because we'll be traveling on Thursday. I'll walk around it. On your way out, tell Mr. Jackson to see me in my office. Okay, ma. Hello.
What's up? Hi, baby. How is your exhibition? Because once I get to the office, one need to ráyè ṣiṣẹ́. A máa gbé file oríṣiríṣi àlejò náà tún máa wá, you know. Yeah. Well done. So that means I'm currently anytime soon. Definitely. Kí ló wá fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe lẹ̀ ṣe dinner ni àbí lunch? No that get my pay today. But dinner is my better. So what will you like? Something light. Something light. Okay, that means vegetable and plantain with orishi. I think that one will be okay. Alright, no problem. But we need some money. Money let's get food stuff. Need more to one in our estate. Yeah, I'm sure problem now. Oh, but man go see me or better still. But yeah, my drop on our ATM card me phone so I'll look cash over to back. That's fine. No problem. Abu my journey dancing. No. Oh, okay. Alright. Thank you, baby. You're welcome. Alpha, should you let me prepare a proposal at IDBC? Yes, not to prepare. But after we finish the brainstorming, Timo want to figure out there are some things that are too formal, although they are very important things. But if we can present the form on the lighter notes, if we can just go too formal, I come out for like an advice. We'll just stick to our home. Okay. I know what you're capable of doing, but not about the shit. But me shaking it as soon as possible. You can also look into it. Alright. Thank you. Madam, let me. I think it's okay. There's honestly no way, Simon, if you condemn a very beautiful proposal like this, it's very okay. Mr. Jackson. Yes, madam. What do you think? This proposal is in line with our vision and mission, especially relationship with gender equality. I actually addressed that. In fact, this proposal is in tandem with what we stand for, that is our mission and our vision. Sherry proposal yìí. Èmi fúnra mi gan ti wò. Inú mi dẹ̀ dùn pẹ̀lú response tí gbogbo yín fún mi nsìn. Because it shows we are growing. Thinking yín ó ti align pẹ̀lú thinking mi. We all have the same thought on this proposal. Reason tí mi ṣe kọ́kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni wípé you know I'm not always around. So mo feel pé let me throw it to the floor. Kí n gbọ́ nǹkan tí A, B and C fẹ́ sọ. Even ẹni tí ó jẹ́ ọkùnrin láàrin wa tí mo feel wípé ó yẹ kí thinking ẹ̀ wà masculine. He has the same vision with us. And this shows we are growing. So, Mr. Tony, we're good to go. Oh, thank you. Congratulations. Thank you. No, don't you think you should let him know? Oh, I'll think about it. Not to worry. Congrats, sir. Thank you. Congrats. Thank you. In fact, wàá rò bóyá mo ti plan ẹ̀fẹ̀ àbí pé mo tiẹ̀ ti ṣọmọ mo ti mọ̀ kó máa fún mi ọjọ́ ọkàn mi balẹ̀ náà, you know. Mo trust the proposal lágbé lọ́nà ọlọ́run. Ọmọ multi-million naira project ni ò gbà tẹ̀. Kò sí wàhálà. Ó mọ̀ gbọ́dọ̀ máa já ká pàdé club lálẹ́, so I celebrate ẹ̀. Mo ti gbọ́ ṣé ọmọ kan ń pè mí lọ́wọ́ tó ń bú wa mi bọ̀ báyìí bọ̀bọ̀ wá sọ̀rọ̀ ìta. Ẹ ló bá wò.
tí ń dúró de látẹ̀kàn náà ń bolo wa. Okay. Mo wálé. All right. Sir, ṣe mo ti check status gbogbo àwọn mẹ́fà. Okay. Àwọn márùn-ún ni wọ́n wà negative. Ṣe the sixth one ni positive, sir. The sixth person? Yes, sir. Kò dẹ̀ máa wò ó. Ẹni kẹfà yẹn gan ni mo ti ń plan pé mo fẹ́ lò ní wíìkì o. Ọlọ́run. Ọ̀gá gan, it's a big pity. Such a beautiful girl. Yes. Well, HIV positive. Anyway, reckon because we medicals I handle it. Oh, okay. I handle it. I trust you, sir. Sir, she only could advise me, sir. Okay, go ahead. Advice. Okay, sir. Sir, more ruby, be I can try to my low protection, sir. Can't move through me. By protection, no. I mean, be my low condom. Yeah, exactly, sir. Yeah, only possible now, you know. Oh, my, I don't be any picky, you know, the ones of iron sharpened iron, you know, you know, I lay war, but that could any see anything long, you know. So, yeah, still a young boy. To bá date mi nǹkan náà ló máa pa ẹ̀yàn kan tí ó ń lo rọ́bà ìdáàbòbò kú, yeah, and I'm still alive, and you know that I'm over 60 now. Yes. So don't worry, ṣe mo ṣáà máa ṣiṣẹ́ tiẹ̀ kó lè máa pa owó ẹ̀ lọ. No problem, sir. I'm about to service any day. So account details ẹ̀ ṣì wà lọ́wọ́ mi. Okay. So I will send something. Oh. Something tangible. I trust you, sir. All right, sir. Hewa. Mami, Yetunde kí lorúkọ ẹ? Yetunde. Oh, Taylor. Yeah. Yes. Apart from HIV, any other STD? No, nothing, sir. Everything is clear, sir. Oh, clean délẹ̀. Bẹ́ẹ̀ni. Mo rojú ẹ̀ kó máa bó ṣe clean délẹ̀, á dùn délẹ̀. Lọ́wọ́ dẹ̀ fèmí náà ṣe máa là délẹ̀. Ara kan lẹ́ni tó ṣe máa rí. Àlọ́ ti ẹ̀ ọwọ́ ẹ̀. Okay, sir. Good night, sir. Have a good day. Have a good day. What rubbish? Kí ni meaning yẹn náà? Damilo, kí ni meaning yẹn? Why would you barge into my room just like that? Wá mi ò dédé barge into bedroom ẹ. Actually, ó fún mi ń kí ẹ. Mo dẹ̀ wá inú ilé mi ò rí ẹnu ilé. Mo wò ta mi ò rí enter. The next thing for me was to check your bedroom. Mo dẹ̀ wọnú bedroom mo rí gbogbo shit tó ń. Tí wo bá ní manners ni, ó yẹ kó mọ̀ pé bí mi ṣe sí sitting room yẹn, mo wà nínú bedroom tí mo ṣe nǹkan lọ́wọ́ dẹ̀ mọ̀ nǹkan tí mo lè máa ṣe. Wá dẹ̀ jókòó sí sitting room tèmi. Must you do something at every time? Gbogbo ayé ò mọ̀ jù yẹn lọ. Mo rent life lọ́wọ́ ẹ̀. Àbọ́lọ́run fẹjọ́ mi sùn ẹ̀. Láyé ẹ má bá mi sọ̀rọ̀ yẹn mọ́. Next time tó bá ti wá, ṣó ti yẹ, tó bá ti mọ̀ pé mi ì sí ní ibi, jókòó dè mí ni. Ó ti gbọ́? Yes. Nàìjíríà wọ́n ti ẹ̀ madam. Pàṣán ta fi nà yálé. Ó ń wà lórí àjà fún yàwó. Wọ́n ṣe fún mi tiẹ̀ náà kò ní wá ní wrong time. Ó máa wá ní time ti tiẹ̀ gangan. So ìwọ ló ń wá ní time tí ò ń ṣe ti tiẹ̀ torí ẹ̀ ò pè. Ó ti yẹ abubu tán lè mi náà tí òun bá bu tiẹ̀ tán tí wọ́n bu tiẹ̀ wá dúró dáhùn ìyá yín náà wọ́n á bu ti wọn. Ìwọ àbùkù tán. Yes. Òṣì ló ń ṣòro ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọkàn mi. Ẹjọ́ ẹ̀kọ́ ṣó ti gbọ́ èmi tó yẹ pé ó ń wá mi ni wọ́n á fira mi bẹ̀. Who are you? Ojú ọ̀rẹ́ lójú gan. So o máa actually fi mí sílẹ̀ báyìí o máa wọlé lọ ni. Really?
Bọ̀bọ́ ìjọra ẹ̀ lójú gan. Kì í dẹ́ ṣe pé mọ̀ ṣe náà. Èmi gan pàápàá kí ni mò ń wá kiri? Why would I allow myself to be treated this way? Ẹni tí ò ràn mí tí mo dẹ̀ rán, èmi dẹ̀ rẹ̀ àwọn kan ń bẹ̀ mí gbòòrò mi ò gbà fún wọn. Tony. Kí ni rubbish tó ń bá mi sọ yìí? Kí ló ń sọ ìgbọ̀n? Ṣó gbọ́ ọkọ tó ń sọ ṣá? Kí ni mo sọ bí ti báwo? Kí ni mo sọ bí ti báwo náà? Ó mọ̀ pé ó smart ni. Tó bá smart ó ní sọ nǹkan tó sọ fún mi. Me smart. Èmi àti Emma ti ń date over 2 years. Jọ, kí ni gbogbo nǹkan tí mo máa wá ṣe ń bì báyìí? Tí mo máa wọlé níta, tí mo máa ṣiṣẹ́ ilé, tí mo máa ṣe bí ìyàwó. Kí ni kókó gbogbo nǹkan tí mo ṣe látọjọ́ ẹ̀? Sori, èmi mo like company nẹ. Ó ti yé. Èmi like company nẹ. Mo dẹ̀ wò pé kò sí big deal tá bá ń fẹ́ra wa. But kó wá sọ mi kó lóyún yẹn gangan ló ń bí èmi nínú. Kí ni mo wá ń ṣe bí báyìí láti over 2 years mo ti ń date? Tí mo tún ní kí bí báyìí lọ́wọ́, tí mo ń wọlé anytime tó bá wù mí. Kí ni kókó nǹkan tí mo wá ń ṣe bí báyìí? Ibi tó ti ṣe mistake nìyẹn. Kí tí wọ́n rò pé ó ní lọ́wọ́ tó ń ju ẹ lójú yẹn, àwọn tó ní lọ́wọ́ wọn lé lérínwó. So kò sí big deal. Okay, for instance, ìjọ́ tèmi àti ẹ ti ń tẹ̀léra wa, ṣé o ever gbọ́ rí kí n sọ fún ẹ pé I love you? Because èmi ò ń love bẹ́ẹ̀ yẹn, I don't just love like that. Really? Yes! Okay, fine. Kí ló fẹ́ kí n ṣe é sìn? Go and get rid of this thing. Ó ti gbọ́, tó bá ti wá yọ tán tó bá feel pé èmi àti ẹ ṣì lè wà papọ̀, èmi náà ready fún ẹ. Because mo like company yẹn. But tó bá feel pé mo ti ṣe nǹkan tí ò dáa, tí o ò lè kó pẹ̀lú mi, say go be. Oh God. How are you? I'm fine. Good to see you again. Same here. Ṣorí ní ọjọ́ yẹn tá jọ sọ̀rọ̀ lórí phone. I have something for you. Yes, I have the feelings for you. And I want us to be in a relationship. Really? Yeah. You are an intelligent guy. You're smart, Tony, and you're my kind of man. Sherry, I am single. Single? Yeah, I am a single woman. Wow, Commissioner Ma. Come on, stop that. I am Dupe. Mo Dupe George. Hello, Commissioner for me now. You just will have to gbogbo later. I'm okay. Me ni kọ́kọ́ wà comfortable at first. Maybe as time goes on, I'm on Milara. I'm not being. I'm sorry. You have to, please. It's not a problem, Ma. I'm sure the very first day, they may have in Korea. I felt something for you, but Emma, they should help you. Go easy for me to come out straight, so that me nilo tenwaju, you know. But I understand. Because the problem, you know, okay. Uche, thank you. But I have a private room here. Yeah. Everybody in Mutiman relax just to do away with the business line. So Mama Feka lost, okay? Yeah. But before then, what would you like to take? Anything soft. Soft kolumamu.
hard ni mo fẹ́ kó mọ̀ because we're going upstairs. As your lordship places. That's Otoni now. Otoni! Ngba táwa mẹ́tẹ̀ẹ̀ta bá wà báyìí. Tá lè bára wa sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Tẹni méjì ti marry tẹni kan ò marry. Ṣé kò ní dàgbé yan burúkú ni wá? A kàn bára rìn a kàn kọrí síbi kan náà. Ó kàn fẹ́ sọ wálẹ̀ náà fúnra ẹ̀. You will understand this is not the first second time I'm sorry. Ọmọ èmi àti ẹ, ó ti tó ṣe 5 aside. What are you talking now? Bó ṣe wà yẹn tó bá jẹ́ pé bí ẹni tó ṣe hustle tó ń lé mọ́ olú ẹ̀ kiri tí ò lówó lọ́wọ́ nítorí pé kò lówó ni ò ṣe má rí. Bọ̀bọ̀ ìlówó mẹ́. Ìwọ náà mọ̀ kí bọ̀bọ̀ ìlówó. Tá a bá ní ká pa owó àwọn méjèèjì pọ̀ kò tó worth bọ̀bọ̀ yìí. So what are we talking? Sincerely, mo ti sọ fún yín pé ọ̀rọ̀ marriage or no marriage ẹ má máa bá mi sọ mọ́, ó máa ń ta mí létí. Ṣé o ń gbọ́? Each time tẹ́ bá ti sọ ni Ọlọ́run mi fẹ́ gbọ́ mọ́. Má dá lóhùn, mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ tó bá fàjẹ́ tó ń pọ̀ ọmọ ẹ jẹ kó fún láyé àti sọ̀rọ̀ ó máa rí nǹkan sọ. Now listen, this might be the last time that I ní opportunity àti sọ̀rọ̀ rẹ̀ ó ti sún èmi. Njó lè sọ one cogent reason why you don't want to get married. Okay, torí ọ̀rọ̀ tó sọ pé a lè má tún sọ mọ́. I'll tell you guys. Okay, sọ ká gbọ́. Ẹ ṣáà mọ uncle mi, Uncle Alex. Oh yes, Uncle Alex. Uncle Alex kan náà. After 25 years tí Uncle Alex marry, níyàwó wọn jẹ́ kó yé wọn pé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí ó bí wọn kì í ṣe ọmọ Uncle Alex. Jésù ò tí o. Irọ́ ni o. Okay, ẹ̀yin náà rí nǹkan tí mo sọ. No, tí irú nǹkan bẹ́ẹ̀ bá wá ṣẹlẹ̀ sí ẹ̀yin ṣẹlẹ̀ gbàrú ẹ̀. Mi ò lè gbà kò sẹ́ni tó máa bá dára mọ́. Ní ìyàwó tó yẹ pé Uncle Alex tọ́jú ẹ̀ débi pé àwọn ọmọ ẹ̀ kò sí èyí tó wọ nǹkan kan tó jẹ́ ti Nàìjíríà yìí. Débi underwears wọn, I'm telling you, kò jẹ́ kó ṣiṣẹ́ full housewife ló ṣe. Ẹ̀yin náà ṣàmọ̀ pé kékeré ni mo wà tí àwọn parents mi ti kú. Ọ̀dọ̀ Uncle Alex ni mo gbé. So I saw everything tó ṣẹlẹ̀. Wọ́n sọ fún mi. Káti ẹ̀ tí wàá sọ pé mi ò tiẹ̀ tí ì lówó sí. Màá ní bóyá kí n tiẹ̀ ṣì ronú láti marry or something. But èmi àti yín mọ̀ pé ẹni ọmọ tí bá fẹ́ǹsì tó bá wá sínú life mi, nǹkan tí mo ní ló fẹ́ jẹ kò sí fẹ́ mbẹ́. So èmi ti decide pé gbogbo nǹkan tí mo lè ṣe ni kí n wá bíbí màmá kó bímọ ó tán. Bọ̀ ṣá máa torí pé accident ṣẹlẹ̀ ní Kòròdú ká má lọ́ọ́ Kòròdú mọ́ ni. Àbí náà. Bọ̀bọ̀ tí ò bá gbà Kòròdú ó lè gbọ́ yọ àbí fẹ́. Ó lágídí gan. Èmi fẹ́ lọ tọ̀ ń sì tí bá ti di ẹjẹ́ ká máa lọ club. Èmi ò bẹ́ẹ̀ lọ náà. Ṣé o mọ̀ pé mi níyàwó mo dẹ̀ lọ́mọ nílé? Èmi náà níyàwó mo lọ́mọ nílé. Mo ń lọ bọ́ọ̀mù àti ìyàwó mi. Gbẹ̀gbẹ̀ máa lọ. Ẹ má jẹ ìtọ̀ wọn lè kúrukú pa. Mo fẹ́ rọ sáwọn aráàlú àlùmọ́nì ni o kí wọ́n ṣọ́ra torí àwọn atúrọ̀ tàbí èlùbọ́ wọ́n fẹ́ wá o. Àwọn atúrọ̀ tàbí èlùbọ́ kan bọ̀ nílùú àlùmọ́nì. Bàbá mi! Ẹ dáná sọ́nà ẹ jẹ́ wọn mọ̀ pé ọmọ ọlọ́nà fẹ́ kọjá. Ẹ jẹ́ kí a fún wọn ní ìjẹkújẹ kí wọ́n ó lè ta ọmọ ìyá wọn sóko ẹrú. Gbọ̀bìyànjọ́ ìkẹ́kọ̀ọ́ lápọ̀. Sórí gbogbo àwọn ọmọ wa tó wà ní ìlú ńlá wọ́n gbọ́dọ̀ padà wálé. Kò tiẹ̀ ràn wá lọ́wọ́ káwa náà kan bára wa ń lọ ràjú bẹ́ẹ̀. Tó o bá fi lè ṣọ̀nà ẹ̀ tí mo fi lè wọlé sí ìlú àlùmọ́nì, wọ́n tọ́jú rẹ̀. Àṣebílẹ̀ bá sàn fún wàrà àtòyìn bí ọba rí ìtọ́jú tó péye n tó ń dùn ọ́ padà wá kàn ní. Aṣọ tí ló ti yàtọ̀ yìí ẹ̀yin lẹ́yìn òwà dìrẹ́ mọ́ bíi ti irú ẹ̀. Ìyá dúró bí àwùrè. Ìyá wa ò gba igba o. Ẹ wá kó gẹ̀gẹ̀ lé gẹ̀gẹ̀ ẹ̀ ń wòran ṣé nígbà tó bá kógun wọ̀lú ni. Aláǹgbá wọn tó ń lẹ́fùrú kankan kò rí nǹkan kan fòkiri ṣe. Àní ẹ̀kọ́ lù wọ́n. Àní ẹ jẹ́ kó mọ̀ wípé lẹ́yìn àlẹ́ ìgbà tó ń pèlè lédùmarè àwa tún ni. Ẹ ti pé ṣoṣo ẹni ṣoṣo ẹni ṣoṣo ẹni ṣoṣo.
Rọra ṣe, mo ní kó rọra ṣe. Arákùnrin rọra ṣe. Rọra ṣe, mo ní kó rọra ṣe. When you get to a particular age, especially in the age of life, you only need tí o máa fara tí o máa sùn tó yẹ pé lóru ayé lò kò dáa kí èèyàn kàn wà kó má ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yàn, especially tí o máa ti ń dé irú age báyìí. And ìṣe pé nítorí ó wà níbí o. She's a very good lady, a good woman. And I'm a poor family, or like me, they know, because she mom told me. Well, we go over and talk to Mangwa Mwari. Oh, we go okay. So then, why not? I come from Manais everything. The same country, she. Kò síbi tó jẹ́ kí n wọ̀ tí mi ti wọ̀, kò sí ohun tó yẹ kí n bà tí mi ti bà, kò sí ohun tó yẹ kí n yẹ̀wò tí mi ti yẹ̀wò yàn. Ní bó ṣe wà ẹ́ totality gbogbo nǹkan tó di pátápátá mo ti peruse gbogbo ẹ̀ yẹn mo lè bá ń bẹ̀ dáadáa yẹn àbí. So mo kọ̀ pé let me just settle down with her. You know, we should wear, she said, we don't. What you lose or queer, we're going to take back. And be a more kekere come, like, how old is she? 6. Oh, not the nefa. Hey, sorry about that. Sorry, Mons. Just thank you very much for me. My first and she'll be somebody's wife. You know, so we're in here. You know, and if your Uncle Alex, Frank, you know that. You will change it. You know, sure I'm there. You know, so I want you to have a rethink. You know, a mini mentor, a naturally. So if your mentor decides to be a good man, you too have to be a better man. Abi, you know. Uncle Tony. Mo ṣe sọ fún yín gẹ́lẹ́ náà. Ṣé ṣe understand? Ṣé rí obìnrin ò dá o? Yes, obìnrin ni mí and I know what I'm talking about. Ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí uncle yín náà ti sọ fún mi? But ṣé rí nígbà míì tá bá ní kádìjú kéèyàn burúkú kọjá, téèyàn rere máa fi tẹ̀lé èèyàn burúkú kọjá àní mọ̀. Ó ti yé yín. So ẹ̀yin náà ẹ lọ dárò. Ó ti yé yín. Èmi náà fẹ́ níyàwó. Kó máa pè mí náà ní ìyálé, kémi náà máa níyàwó, ìyálé mi ò ìyálé. Ẹ ti understand? Kó má jẹ́ mi nìkan. Ẹ̀ṣọ́ ẹ kàn dárò, ẹ fún ní second thought. Kò sí problem, n ti wá ogun kan tẹ̀ sọ. Màá try àti ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin méjì. Ẹ bọ̀ kó tó ṣẹlẹ̀, ẹ kí n gẹ̀ẹ́sì nǹkan tẹ́ máa mú fún yẹn sẹ́n. Then kí n bá ń ṣe ẹ̀fọ́ àti rice àti dòdò. Tètè lọ máa rí ìlànà mo ń try láti sọ fún yín kẹ́yìn ló lè mọ bó ṣe rí. Excuse me. All right. Ẹ ṣe pẹ̀lẹ́ ọmọ mi. Náà sọ ibi o. Àbí? Máa ṣe pẹ̀lẹ́ sọ. Abiola, kí lè tún ṣe báyìí fún mi náà? Ó dẹ̀ jọ náà. Tí ẹ jẹ́ ká ríra, jẹ́ kí n explain bí mo ṣe love ẹ tó náà. Bó ṣe máa ń sọ fún mi severally ni. Okay, you know what I want to do now?
Just promise to see me soon. Are you sure? Okay, I believe you. Alright, go take care, right? Mama expect. Okay. Yeah, bye. Mommy Jesus. Ariel, how are you? What are you doing here? I'm actually telling you. Why are you stalking me? Kí ló dé tell me, Kiri? I'm sorry, but you can't parọ́ fún mi pé wàá rí mi ò dé rí mi. You just insulted me by saying mo ń parọ́ fún yín. Kí ni mo fẹ́ parọ́ fún yín fún? Ṣé mo jẹ yín lówó ni? Anyway, I'm sorry about that. I'm going to rí ẹ kí o tiẹ̀ lè mọ irúfẹ́ tí mo ní sí ẹ. Let's just see and talk. Mo ti sọ fún yín pé má worry, bó máa wá yín wá fún ara mi when I'm less busy. I'm busy and you keep stalking me. Ẹ tún wá mi wá síbi iṣẹ́. Àwọn alábòṣe sọ fún mi láti jọ ìníyẹn ò dé rí mi. Hey, because mo ti ráyè. Okay, jẹ́ kí n gbé ẹ délé. Ilé wo? Which home? Ọ̀dọ̀ ẹ̀ náà. Ẹ má worry, màá rí yín later. Ariola. Talk to me now. Okay? Adem, Choco. Adem. Yes. Sorry. Látìgbà tí mo ti wà kékeré ni mo ti pinnu wípé mi ò ní lọ́kọ rárá nítorí àwọn ìrírí tí mo ti rí dẹ̀ ni torí oríṣiríṣi nǹkan tó ti ṣẹlẹ̀ àmọ́ nígbà tí mo wá ń dàgbà mo wá pinnu wípé tí bá tiẹ̀ máa márì rárá pé mi ò ní fẹ́ olówó àbí kí n fẹ́ fine boy wọ́n ní mi ò fẹ́ ọkùnrin tó rẹwà rárá bó tilẹ̀ ń kó kéré mọ́ nítorí wípé mi ò fẹ́ torí ẹwà fẹ́ ọkọ mi ò dẹ̀ fẹ́ torí owó fẹ́ ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń rò pé tí obìnrin àtọkùnrin tí wọ́n bá fẹ́ra wọn nítorí ẹwà àbí nítorí owó ìpè ìfẹ́ òtítọ́ kì í sí láàrin wọn. Ìdí nìyẹn tí mo fi máa ń sá fún ẹ ní gbogbo ìgbà tó ń ask me out nítorí pé mi ò rí ẹ bí èèyàn tí mo lè fẹ́. Because I felt you were made already.
And I didn't want a maid man, no. Nígbà tí mo gbà fún ẹ tán, mo mọ̀ pé o like me to an extent. Àmọ́ ìgbà tó wá dànù tó wá propose sí mi, kí n má parọ́ fún ẹ. I wasn't really expecting it. But that's not where I'm going. Ademi, you mean the world to me. To every other person, you might be just one person. But to me, you are everything. You're just more than I can ever pray for. You gbàdúrà fún ẹ. Àdúrà tí mo gbà bóyá 10%. Ọlọ́run wá fún mi ní more than 100%. I don't even know what I've done to deserve it. Thank you. Thank you for loving me. That's it. Ifemi, ọ̀rọ̀ tó sọ yóò touch me gan-an. Sincerely speaking, ó touch me. Ṣorí èmi tí òun wò yìí náà, mi ever rò pé màá di ẹni tó níyàwó nílé láyé mi. Tí n bá sọ side story tèmi náà fún ẹ, á tọ́jú ẹ. Bọ́n mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ifemi, I love you so much. Thank you. Babe, omijé ojú mi, kò kí n ṣe ti ìbànújẹ́ o. Táyọ̀ ni. You have brought more than joy to me. I love you. Love you more.
rọra ṣe mo ní kó rọra ṣe arákùnrin rọra ṣe ó rọra ṣe mo ní kó rọra ṣe rọra ṣe ayé gbẹ̀gẹ́ mo ní kó rọra ṣe ayé ó lọ bí ọ̀pá ìbọn tábàní kádìjú kẹ́ni burúkú kọjá o ọ̀pọ̀lọpọ̀ ẹni rere láti lọ Gameboy rọra ṣe ó rọra ṣe igi ìbẹ́pẹ ló máa ń gùn yìí tó bá lọ ṣubú mo ní kó rọra ṣe Gameboy rọra ṣe. Kí ni gbogbo rọ́bìṣì tó bá mi sọ? Ṣèwọ́n rò pé o ti ṣe tán nìyẹn lè fún ìṣèlú ọ̀dọ́. Ó fọ́ ni, èmi ọ̀la kojú. Ká ní mo gan pàápàá. Honestly, o ti ríra ẹ̀. Ìwọ tó jẹ́ pé mo kàn manage ẹ̀ ni, èmi ọmọ tó ń sọ. Tó yẹ pé ní gbòòrò báyìí, gbàgbé gbogbo official àbí corporate. Ní gbòòrò báyìí wọ́n ń gbé mi jẹ ni, wọ́n ń rush mi fresh bread ọmọ today's bread ṣó mọ gbogbo level yẹn. Ó tún máa wá ṣe pambambari, ó lọ change key ilé ẹ̀. Mo wá dọ́dọ̀ ẹ̀, mò ń kíkì, mò ń rí bọ́ kò wọlé. Bẹ́ẹ̀ ni mò ń kí bọ́ kò wọlé. Tó bá tẹ fẹ́ change key, ẹ̀tọ́ ẹ ní kó sọ fún mi náà. Èmi wá dọ́dọ̀ ẹ̀ tán mo wá dàbí nuisance. Imagine kò jẹ́ pé mo wá pẹ̀lú ọ̀rẹ́ mi. A máa fojú ẹni tí ò mọ nǹkan tó ń ṣe wò mí. Why would you do that? Tẹ́lẹ̀ mi mo sọ pé Adégún. Tí bá sọ pé Adéògùn mọ́, kò kàn ẹ́. Èmi mo ní life mi. Mo lè ṣe bó bá ṣe wù mí. Mo lè decide àti ṣe anything at any time. Yes. Gbogbo nǹkan tó sọ yìí. Ìgbà ìmọ̀ tó ti lọ. Nísìn mo fẹ́ settle down. O fẹ́ settle down? O possible? Yeah. Ó wà okay. O lè settle down kí life ẹ̀ gangan má wà settled. Ìyẹn ńkọ́? Èmi ti dewúrẹ́ là ó. Dewúrẹ́ bá ṣe báyìí. A ṣe kí ni? A fẹ́ pè fèlè pè. Two options ló ní. Nothing or something. Nothing mean pé èmi àti ẹ kò sí kankan láàrin wa mọ́. Something mean pé kò máa ṣiṣẹ́ ní ọ́fíìsì kí máa san salary fún ẹ gẹ́gẹ́ bí ọ̀gá ẹ kémi náà lè máa treat ẹ bí normal staff, okay? Treat ẹ bí normal staff. Sọ̀rọ̀ bí ọ̀dẹ̀. Ó ti àjẹmí tán náà nìyẹn. Aláyọ̀rún ni ìwọ bọ̀bọ̀ MF. Mo lo ìṣẹ́jẹ́ ojú. Ọkọ̀ alẹ̀ síìtò. Mo wà pa ọba. Àlàáfíà ni sá, àlàáfíà. Ẹ̀yin kọ́ ṣe wà. Bàbá ẹ má bínú sí mi, ẹ má bínú sí mi. Bàbá mo ti ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe advice tẹ fún mi mo ti tẹ̀lé Ọlọ́run dẹ̀ ṣe àmì sí. Àbísà yàmọ̀ mo ní kí n yàtọ̀ náà ni. Irọ́ mi ò sọ pé mi ò jọ yìí tí n bá jọ yìí ta ni mo tún fẹ́ jọ. Yes o. Kò sí problem bóyá one of these days maybe over the weekend èmi náà wá kí n so màtí ẹ̀mú náà wà jọ wá so bóyá àtúnfi ẹgbẹ́ yín jáde ṣe mo ti pẹ́ ta ti jọ jáde bẹ́ẹ̀ ẹgbẹ́ yín. Bó jẹ́rìí ayẹ́pẹ́ ẹ ti ní kọ̀kọ́ tẹ́ ń plan nìyẹn. Kò sí problem bàbá mi, kò sí problem sir. All right, kẹ́ take care yín. Mo jẹ́rìí ẹ ti ní plan nìyẹn. All right sir. Yeah, bye. Okay, Alex. Ah, sweetheart. Yeah, Uncle Alex mo de ṣe bá sọ̀rọ̀ tó ń ṣe wọ́n ti ẹ̀ béèrè. Ó bá ti pè mí kí wá kí wọn náà. Mo kọ̀ pé kò sí big deal since ẹ pé èmi ti plan gba máa lọ rí one weekend. You're right, Sha. Mo ní kí wọ́n béèrè lọ́wọ́ ẹ pé kí ló máa jẹ ni because mo mọ̀ pé ibi tí màá máa pa ẹ́. Oh, you're a darling. Ebi tí actually pa mi. Okay. Kí ló fẹ́ jẹ? Maybe I should do rice.
máa ń bá mi dín ata sí yẹn pẹ̀lú àwọn ẹja yẹn. Àtẹlẹ́pọ̀ yẹn. Oh, get it. Okay. But okay, mo lẹ́ja ni. Mo try láti rántí bóyá ẹja kíká yẹn ṣe kù ní, but we go there in freezer. Okay, darling. All right, let me quickly make it for you. All right. Okay, darling. Mo ní kó rọra ṣe. Arákùnrin rọra ṣe. Okay, sir. Please. Game boy, Game boy, Game boy. Okay. Jọba mi drop ẹ fún Debbie. Game boy, Game boy, Game boy. Sir, are you done with it? No, I'm not. Okay. So, ìgbà wo ló máa ready by? Sir, max a week. That's ready. Sure. Trust me, sir. I'm ready. Má fumble o. Ṣé o mọ̀ kí mi ò bẹ negotiate owó ẹ̀? Iye tó sọ fún mi gangan ni mo san. Trust me, I deliver and I'll deliver perfectly well, sir. Okay. You know what you do for me? On your way out, let me drop account number. Tell the secretary me. Wàhálà láti. Thank you very much, sir. Yeah. And you lovely day, sir. You too. Yeah, ó ga ọ́. Story ẹ̀ yìí wà pathetic gan. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti gbabẹ̀ di rádaràda tọ́ọ̀dẹ̀ jẹ́yàn ọmọdé ni. According to the story tó ń sọ fún wa, wọ́n ní pé gẹ́lẹ́ tí àwọn òbí mi ti bí mi lẹ̀ tuntun ti kú ni wọ́n ti gbé mi lọ sílé ilé àwọn ọmọ aláìlóbìí. Ṣùgbọ́n pé nígbà táwa dàgbà ni wọ́n sọ gbogbo yẹn fún wa because gbogbo bá ṣe ń dàgbà kò sẹ́nibọ̀dì tó mọ anything àmọ́ ìyá àmọ́ bàbá wọn dá gbogbo wa pọ̀ tọ́ ni. Wọ́n dẹ̀ tọ́jú wa dáadáa. Ìyà ò jẹ wá ná. Nǹkan ta ní ó tẹ́ wa lọ́rùn. Wọ́n dẹ̀ fún wa ní ọkọ wa ní a lot of morals until bá ṣe ń dàgbà toríṣiríṣi nǹkan ṣẹlẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé church ni mo ti ń ṣiṣẹ́. Nǹkan tó dẹ̀ ní lágbára wọ́n fún mi and I'm contented with it. I'm happy. Bó tilẹ̀ jẹ́ wípé mi ò lẹ́nìkan àfọlọ́run. Àmọ́ sórí gbogbo àwọn ìyẹn náà ni family mi. Ó ti yẹ àwọn ni mo mọ̀ láti kékeré. Wọ́n dẹ̀ ṣì wà mí, they are still there for us even though ọmọ oníkálukú ti lọ ń lọ ẹ̀ náà, you know. Àmọ́ every time tí mo bá ti rí ẹ nínú mi máa ń dùn pé mi ò kàn lè rò pé Ọlọ́run wá lè wò ó. Ọlọ́run lè wá gbé mi wá sírú bíbá èmi kó tó wá fún mi lọ́kọ tó dàbí títẹ̀. I'm so blessed to have him. Dúpẹ́ Ọlọ́run ṣé o. Ó yẹ Ọlọ́run bóyá torí tí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ó possible kí mi àti ẹ náà máa pàdé. So gbogbo ẹ yẹ Ọlọ́run mọ bó ṣe ń tó nǹkan ẹ̀. I'm so blessed to have you. I love you. I love you more. That's event planner, you don't call him. Okay, you are sure event planner ni tó wà lẹ́yìn. Ṣé kí á náà ṣó dá kí ìyàwó ṣíwájú Adébáyọ̀ máa wá dé ìdè mi nínú gbólóhùn wí everything wà ìta. Ọ̀rẹ́ ìbọn ló lọ múra tọ́jọ́. Màmá pé ọ̀rọ̀ bàbá ìṣó. This is about the 12th time to my boss tàwa make inquiry tí ó kàn rárá. Dé mi ni dé mi ni dé. Onídàáká débẹ̀ yẹn sìn kó tún máa wà wò kí àwọn ọkùnrin àtúpẹ́ débẹ̀ jọ obìnrin. Máa ń sọ fún ẹ kó wà self-centered. Orí bó ṣe ń personalize. Ọ̀gbẹ́ni dáhùn. Kí ni mo tẹ̀ sọ? Event planner yẹn náà ló ń pè mí. Hello? Yeah, afa.
wá ẹ̀yin bíbọ̀ yìí kí ló máa ń ṣe yìí kankan náà wo máa gbọ́ Pentecostal church níbi tá à ń lọ yọ̀ kí n pẹ́ láàrin 1 hour ti ṣe náà bọ̀bọ̀ yìí dáa ìyẹn nígbà tí ẹ ti ṣe kankan mẹ́ ẹ má jẹ́ ń bá yín jà o with immediate effect gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ tètè máa ṣe láàrin 1 hour àti máa parí service àti máa padà síbẹ̀ ok mo ti wọ. Can you imagine how people here? Ẹ wá ẹ down now. Kí ló dé now? Our bank staff before. Very wonderful. Go connect. Okay, DJ, fine. Okay. Fantastic. Our caterer go all fixed. Okay, fantastic. Wag by. Our no born say at the round off in church. I'm a catch up say. Well, èmi ṣe bá our event planner sọ̀rọ̀ tán ni but I think try number yẹn láti ẹ̀kọ́ kò lọ. Yes, kò lọ. Ó sọ pé not reachable and all. Àdèmọ̀ kọ́ta lè ṣe báyìí. Ẹ̀gbọ́n náà tó ní. Kí lè léyìn náà? What time? Ó ti ẹ̀ ń rìn lọ́dọ̀ mi bọ̀ kò gbé. What kind of rubbish is this? What time now? The most unfortunate thing ni pé a ní number driver tó gbé. Irú rubbish wo lè léyìn? Ó ti ń di embarrassment mi sí life mi o. Tí o bá ṣe pé Rebecca tó ń bá àwọn officiating minister sọ̀rọ̀. Wọ́n náà wọ́n ní àwọn other program lẹ́nìí. I've been waiting for you guys for how long? Ilé ò proper náà. Ó yẹ kí ìyàwó ẹ̀ mọ̀ pé ó yẹ kó tètè dé bí. Àbí kí ni mo gbélé? I mean, this is preposterous. It's unheard. I don't understand it. But then you can't want to pay. Ẹ ṣe gà, ẹ pé. Ẹ bá mi bá wọn sọ̀rọ̀, ẹ bá mi bá wọn sọ̀rọ̀. Mo ń pè, ẹ bá mi bá wọn sọ̀rọ̀. Kí ló lè ṣẹlẹ̀ báyìí tó yọ lọ? Kò lọ́nà. Àti ẹ̀gbọ́n kankan, àti ẹ̀gbọ́n. Well done. Èmi á ṣọ̀pọ̀ ẹ̀. Ṣọ́la báwọn olùrọ̀ wo ni question and wo ni. Àwọn eléyìí Adáwẹ́dẹ́ o. Ọ̀rẹ́ wàhálà lélẹ́yìí o. A kú wedding. Wàhálà ti wà. Nsìn. Hey guys, kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ni ògbélé? Ó dẹ̀ ní kí ló ń ṣẹlẹ̀? Bóyá bá ti bèrè náà. Ó ráwọn tó wọlé. Ó ráwọn tó. Smart guy. Ìwà kí ló ń ṣẹlẹ̀? Kí ni ọ̀rẹ́? Ẹ wá. Ẹ mọ̀ bẹ́ẹ̀ máa fix àwọn pípọ̀. Ẹ mọ̀ bọ́dé mi ṣe mí. Wait, this is your own battle now o. Ṣọ́pá sọ́ngbà ẹ̀. Tẹ bá gbọ́ kìkìkì, bàbá yín ló ń kí. Òun ló ṣẹlẹ̀ yìí o. Irú ọ̀rọ̀ tẹ́ ń sọ, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fix àwọn pípọ̀. Bó tẹ̀sí pé ìyàwó náà. Hey guys, ìyàwó mi ló ń pè mí. Ọpẹ́ o. Ìfẹ́ mi ń bolo wà látẹ̀kùn náà. Wo èmi ti ṣe léyìí ná. Orò máa sọ̀kò. Ó ní èyí tó òun mú dání kọ́. Èmi ti sọ yìí náà tí kò sí nǹkan tó dẹ̀ lè ṣẹlẹ̀. Tony, dúró ná. So ìwọ rò pé ìwọ lè bá yé àwọn èèyàn jẹ. Ó ti bá yé lot of obìnrin jẹ́ ẹni tó ti pa lẹ́kún, ẹni tó ti padànù. Ìwọ lè bá yé wọn jẹ́ kí wọ́n wá jókòó lọ́jọ́ kan kó wá máa wọ́ ọmọ gidi láti fẹ́ sílé. Àbí bẹ́ẹ̀ kọ́, ìwọ ò lè fẹ́ street girl bíi ti tiẹ̀. Ìwọ ó tán ọmọ lọ́mọ, ó tán, ó jẹ́ kó bílíbi ẹni pé ìwọ ni láìfẹ́.
Revenge. I will revenge. Ó jẹ́ kó ní any other relationship. Ó ń ṣe gbogbo ẹ̀ fún mi ẹni pé love ẹ̀. Ó wá lóyún fún ẹ tán. Ó wá sọ pé kó lọ ṣẹ́yìn wá ṣẹ́yìn wá kú. Ó ti determine pé mo máa gbẹ̀san. Mo fẹ́ pa ẹ́ tẹ́lẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Àmọ́ mi ò fẹ́ ní ẹ̀mí èèyàn lọ́rùn. Reason tí mi ò ṣe pa ni mi bá ti pa tipẹ́tipẹ́. Nǹkan tó mú mi wálé ẹ̀ ni. Èmi pretend fún ẹ. Ṣé mi jọ ọmọ mọ́ mi lójú ẹ ni? Mo act fún ẹ ní gbogbo nǹkan tí mo ṣe pátápátá acting ni. Ọmọ gbòòrò lèmi. Mo wá kó lórí burúkú ni ẹ ló jẹ́ kí mi ṣe bẹ́ẹ̀ mi ṣe ṣe. Ọmọ nǹkan tó bá jẹ́ pé mo fẹ́ pa ìwà ti kú dànù. Àmọ́ mo mọ̀ pé ẹni tó bá fi idà pààyàn nípa idà náà ló máa fi pa. Kí ló dé? Jẹ́ èèyàn lọ́rùn rárá. So ìwọ náà lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Tó bá ti wá bẹ̀rẹ̀ tán tó mọ bó ṣe ń rí kò yẹ̀ṣẹ̀ wá lọ wáyàn gidi bíi titi ẹ tó ti humble kó wá lọ fẹ́. Gbàgbé gbogbo nǹkan tó ti ní pátápátá ìwé ti jáde mọ́nu tèmi. Èmi pretend fún ẹni o èmi orphan àbí kí n la orphan kò ní dá fún ìyálà yẹ orphan àti ọgọ́ fúnra rẹ̀. Èmi mò ń sọ̀rọ̀ àbọ̀ bóyá lè dàrú ṣó ń ṣí èrè. Ọmọ nǹkan jákò lórí fún mi jọ. Báwo ló ṣe ń wò báyìí tí ẹ sọ̀rọ̀ náà? Yorùbá kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe é náà? Kí ló ṣe é? Má bò ó jẹjẹ mú kọ́ èmi náà bó mo ṣe máa pẹ́ já. Adé ògúngún nísọ̀, onísọ̀ bòójì, anamọ̀nàyé, anàgbàlagbà tárápòrò. Àwọn òkè ń yáàyàn lówó. Gbogbo owó tí n bá fún yàn báyìí, mo fún un. Èmi àti ẹ̀ manage ẹni tó bá mọ̀ tẹ́lẹ̀ management course tá à ń ṣe lẹ́yìn course tá à ń ṣe ní last year. Ó gbá etí mi. Tó bá tún sọ́lẹ̀ kan sí máa tún gbá kejì. Ó wà ókè. Kí ló dé? Kí ni òde? Kí ni òde? Màmá rú yín. Tẹ́ bá ti wọ kàpálà báyìí kò sí tẹ̀lé kú àpò. Má bínú, ó ti tó. Èmi kọ́ ni mo máa bínú. Nǹkan tó máa bínú wà lára mi. Àwọn ni wọ́n fún mi ní appointment pé kí n yọjú sáwọn láàárọ̀ yìí. Ìwádà, àpò símẹ́ǹtì ọ̀dà. Àpò símẹ́ǹtì báwo? Ẹlẹ́ ní ẹ̀fọ́ yín lápò símẹ́ǹtì káfí dá yín mọ̀ nígbà. Tọ́gbà olóore rẹ̀ rè. Bẹ́ẹ̀ni. Tó bá fojú ọmọ ẹ gbólẹ̀, ó ṣòfò ní o. Àgbà tí mo ṣẹ̀sìn ló lọ́rọ̀ ọ̀rọ̀ gbà yìí. Ẹ tí ì ṣẹ̀sìn, ẹ̀sìn yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tébùrù tí ọmọ máa fi wọ́n tí ì ṣe. Do wetin you wan do. No man make that bite o. If na your father born you, do wetin you wan do. My father. Do am now. Idiot. Ó jẹ́ sí lọ́rọ̀ ọ̀pẹ. Kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ? Jẹ́wọ́ fún mi. Èèwọ̀. Mo ní kó rọra ṣe, arákùnrin rọra ṣe, kó rọra ṣe, mo ní kó rọra ṣe. Rọra ṣe ayé gbẹgẹ mo ní kó rọra ṣe ayé ó lọ bí ọ̀pá ìbọn tabaníkàdíjú kẹ́ni burúkú kọjá o ọ̀pọ̀lọpọ̀ ẹni rere láti lọ Gameboy rọra ṣe ó rọra ṣe igi ìbẹ́pẹ ló máa ń gùn yìí tó bá lọ ṣubú mo ní kó rọra ṣe Gameboy rọra ṣe.